ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìmúyẹ lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbúrẹ́tẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa tún kí wọ́n wí pé a mà tún kó dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá tàbí láti máa gbọ́ wa lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí. Mo máa ń ṣe ládùúrà wípé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ ò ní di. ẹ̀yin gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá, gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nílé àti lẹ́yìn odi, gbogbo ẹ̀yin tẹ wà lókè òkun, ẹ̀wọ̀n nífòkù yín ránṣẹ́ o. àjò lẹ́wà ẹ kórè oko délé láṣẹ lẹ́dùnmọ́. àwa tá a sì wà ń lé náà ilé òní léwọ̀nù òní náà wà láṣẹ lẹ́dùnmọ́ rè. àní fẹkún òṣè àní fi ránṣẹ́ lágbára ṣe ọba mi òkè. ẹ wo ìbápẹ́tẹ̀ ọwọ́ ìbápẹ́tẹ̀ ẹsẹ̀ ìbápẹ́tẹ̀ ẹsẹ̀ tí ò gbọ́dọ̀ wúrun ní àkókò yìí tó bá ní lòórọ̀ ó ṣe ṣe kó jẹ́ ọ̀sán àbí ìrọ̀lẹ́ àbá àṣálẹ́ lẹ́yìn náà wà dédé àkókò tí ẹ bá ti wà àkókò dáadáa ni yóò jẹ́ fún kó wa láṣẹ lẹ́dùnmọ́ rè. àtúndé ní òní yìí ẹ mọ̀ pé àánà gbára àánà gbòòrò gbogbo tí ó bá ń ṣẹlẹ̀ káàkiri òun náà ni a sì mọ́ ń gbé wá fún ẹ̀yin aráàlú. Bàbá Kúnlé Ológun Dúdú wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan jáde láwọn ẹnu ọjọ́ mẹ́ta yìí tó sì jẹ́ àwọn ọ̀rọ̀ tó lágbára tó lákàkì pọ̀ eléyìí tí à ń gbé yẹ̀wò. àkọ́kọ́ inú rẹ̀ ni a gbé ọ̀rọ̀ kábíyèsí ọba Olúwo ọba Abdulrasheed tí wọ́n sọ àgbéyẹ̀wò lánàá eléyìí tí wọ́n tú àṣírí kan jáde pé wọn ò díje dupò du ọba Olúwo rárá, wọ́n kàn mú orúkọ ọba Olúwo wọ́n kàn mú wá, wọ́n yìn póòsì ẹ̀ lé àwọn ọmọ Olúwo lórí ni. ìyẹn dúró bẹ́ẹ̀ àwo géléńdé Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Oyènẹ́kan ló kọ bàbá mi, olómi ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ara kéne mi màjó méjọ mẹ́ọdún ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn. Ìṣọ̀lá Akérèfínú sọgbọ́n ìyẹn náà rèé lónìí yìí ń tá a máa sọ òun náà ni ibi tí okùn òní gùgùgù kó má níbi ó ti gùn wá, ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá láàrin kábíyèsí ọba Ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́, ohun tó fa gbogbo rògbòdìyàn yìí gangan lára. ẹ mọ̀ pé a mọ̀ ju ara wa lọ, ẹni tó bá sì ti mọ̀ ẹ já fi tó àwọn tó kù náà létí. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ti tọ̀dọ̀ tiwa tẹ́ ń wò wá lápá bíbá ọ̀rọ̀ tí bàbá Kúnlé Ológun Dúdú tí wọ́n sọ lórí ọ̀rọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà àti Aláàfin tó fa rògbòdìyàn láàrin wọn gangan lónìí òun náà la gbọ́. ẹ má gbàgbé o tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube yìí, ẹ subscribe sórí ìkànnì wa. a dúpẹ́ lọ́wọ́ wọn kí n subscribe sórí ìkànnì wa. bẹ́ẹ̀ bá ti ń subscribe ẹ ti rí aago kékeré kan báyìí ẹ̀hún ní máa ń ló dàbí notification bell tí máa ń sọ fún wa tá a bá ti wà lórí agbègbè yẹn, tá a bá ti wọnú kolo tiwa náà ń bì báyìí wípé kàngókàngó lóhùn agogo báyìí dùgbẹ̀dùgbẹ̀ náà lóhùn akèrègbè wípé a tún ti dé. ẹ má tún wá gbàgbé ẹ like ẹ subscribe sórí ìkànnì yìí, ẹ kọ́mẹ̀ǹtì. àyè sì sí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lórí amóhùnmáwòrán yìí láti mẹ́sẹ̀jì mi lórí WhatsApp ń bẹ̀ kí a fọwọ́ ìwọ. lónìí yìí ṣé ẹ rí ẹ mọ̀ wípé látàrí ọ̀rọ̀ tí bàbá Kúnlé Ológun Dúdú sọ òun ló ṣe jẹ́ kí n mọ̀ wípé kábíyèsí Ọọ̀ni Síjú Adé ló ń mójútó ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́túnjí, ìlú kan tí ń bẹ ní orílẹ̀-èdè ṣé Amẹ́ríkà ni àbí. ìlú yìí ló jẹ́ ìlú tí àwọn ọmọ Yorùbá ìlú Yorùbá ni lókè òkun
tí wọ́n ń jẹ ọba ń bẹ̀. Aláàfin Ọ̀yọ́túnjí ni wọ́n ń jẹ ń bẹ̀. Wọ́n ní Ọ̀ọ̀nìrìṣà ní ṣàmójútó rẹ̀. Kódà kó tó di pé àwọn ìpele ọba yìí wọ́n wà lórí àpèrè láyé ọba Adéyẹmí àti ọba Síjú-adé. Ọba Síjú-adé ní ṣàmójútó bẹ̀. Kódà ọba Ọọ̀ni Ilé-Ifẹ̀ gan ní fi ọba jọba ní ìlú yìí. Eléyìí wà lára àwọn rògbòdìyàn tí ó ṣẹlẹ̀ nítorí ẹ mọ̀ pé kábíyèsí ọba Ọ̀yọ́túnjí yìí, kábíyèsí yẹn ti wàjà. Bẹ́ẹ̀ sì rèé, wọ́n fi ẹ̀sùn kan kábíyèsí ọba Ọ̀wáadé wípé nígbà tí bàbá ọba Ọ̀yọ́túnjí yìí tí ó wá sí Nàìjíríà láti wá kí kábíyèsí, ìgbà yẹn ni wọ́n ti lu bàbá yìí tó fi ṣokùnfà ikú bàbá ọba Ọ̀yọ́túnjí yẹn. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí àti kúlẹ̀kúlẹ̀ ohun tó fa ìdí ìjà tó sì jẹ́ pé wọ́n ní ohun tí ó fa ìdí ìjà ní pàtó òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n ṣe òun náà ni wọ́n ti kábíyèsí ọba Ọ̀wáadé sí. Ẹ̀yin náà lè ṣe kínní ìjà, ẹ̀yin gangan ló jẹ́ kí ẹ mọ̀ ṣe, ẹlẹ́jẹ̀ kí ẹ wà ní ìṣàkóso kínní yìí, ìran bàbá yín ní í ṣe léyìí. Òun náà ló fa gbogbo rògbòdìyàn yìí o. Ṣùgbọ́n ẹni ọlọ́fà láti ń gbọ́ pé mùtá o. Ohun tí bàbá Kúnlé Ológun Dúdú tí wọ́n sọ nípa Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀nìrìṣà tó jẹ́ kúlẹ̀kúlẹ̀ ìbẹ̀rẹ̀ ìjà wọn. Nítorí pé àfi bọ́ bá ń tàn wá la máa sọ pé làwa náà máa tanra wa pé bóyá kò sí rògbòdìyàn kankan láàrin wọn. Ẹ jẹ́ fún yín ní fọ́nrán fídíò yẹn kí ẹ lọ wò. Ẹ gbìyànjú àti wo fọ́nrán fídíò yìí kẹ wò ó délẹ̀. Bẹ́ẹ̀ bá ti wò ó ká tún padà wá, ẹ lọ wò ná. Ṣé rí ọ̀rọ̀ ti Aláàfin àti Ọọ̀ni Ifẹ̀ mo ti sọ severally tí gbogbo ẹ̀dẹ̀ ti gbọ́ tí wọ́n ní Ológun Dúdú ló dógun sílẹ̀ láàrin ọba Ọ̀yọ́ àti Ọọ̀ni Ifẹ̀. Torí ọ̀rọ̀ yẹn ò tí tó báyìí nígbà tó dá sí ló di pé gbogbo ayé gba wèrè ẹ̀ rárá. Torí pé wọ́n mọ̀ pé ìdí òtítọ́ lọ̀rọ̀ ti wá tó ti yé bẹ́ẹ̀ yẹn. Àǹdí Aláàfin mi lénìí tó bá jẹ́ ẹnìkan tó ní tìjú ni ṣe ló yẹ kó máa dọwọ́ bojú. lọ́nà wo? Torí pé àwọn ó ti rí àbùkù ó dẹ̀ ti rí ẹ̀tẹ́. Wọ́n ní tí màá rántí ọ̀rọ̀ tí mo fẹ́ fi qualify ibẹ̀ yẹn. Ó ní wípé nǹkan tó ti ní lójúdo lè lọ kò dìgbà tó bá jalè kójú tó máa tiẹ̀. Ẹni fọ́mọ ẹ̀ lóyún ojú àtì, àbí ẹni fàbúrò ìyàwó lóyún ojú àtì. So irú ọ̀rọ̀ ti ẹ̀yẹn ń sìn báyìí ní tí wọ́n ń jà lè ṣe long story àfẹ́ nífẹ̀ẹ́ gbà ẹ́ lásìkò lórí ọ̀rọ̀ yẹn. Kéèsì ti ẹ̀yẹ ti bẹ̀rẹ̀ látòrí Ọ̀yọ́túnjí ìlú kan ní South Carolina. Ọ̀yọ́túnjí náà ń pèlú yẹn. Òun á rí pé torí orúkọ yẹn Aláàfin ló yẹ kó máa fi wọ́n joyè. Ọọ̀ni ló dẹ̀ fi wọ́n joyè. bí a ti rí pé ó ní Ọ̀yọ́ nínú. Ọọ̀ni ló ń fi wọ́n joyè níbẹ̀ láyé Adéyẹmí Alámídì. Ọọ̀ni ló ń fi wọ́n joyè. Ọmọ ẹlẹ́dẹ̀ gbé yẹn kí lorúkọ ẹ̀ Almaroof òun lòun wá sí eléyìí létí wípé kó wàá dé kó má gbà kọ́ ni wàá máa fi wọ́n jọba pé kó wá máa fi àwọn èèyàn jọba. wọ́n sọ̀yọ̀ tí wà lára orúkọ yẹn ẹ̀yìn lẹ́ni wọ́n ibi tó ti ta sí òun náà lórí nìyẹn wípé òótọ́ mà ní ló wá bẹ̀rẹ̀ sí gbégbèsè ni wọ́n fi pe Ọ̀yọ́túnjí bàbá ọba Ọ̀yọ́túnjí wá tí ogun tó ṣẹlẹ̀ ńgbà yẹn fi ṣẹlẹ̀ ibi tí ìtàn ti bẹ̀rẹ̀ sí jáde nìyẹn. àdèlè blame wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹrú tó wà nílùú òyìnbó lé ní Ọ̀yọ́ ni wọ́n ti kó wọn. ohun tó jẹ́ kórúkọ Ọ̀yọ́ Aláàfin máa jáde láti 1930 títí dèní táwọn òyìnbó kankan táwọn Reverend Johnson tí wọ́n ń kọ nǹkan láti máa jẹ́ kó orúkọ Aláàfin wà ń bẹ̀ ju gbogbo ọba Yorùbá lọ ni wípé bàbá tiwọn nìkan lọba tó ń ṣòwò ẹrú láyé. nílé àwa Yorùbá I say it anywhere. Aláàfin Ọ̀yọ́ òun nìkan lọba tó ń ta àwọn ọmọ ẹ̀ tó ń ta wọ́n lẹ́rú ibi tó ti popular máwọn òyìnbó nìyẹn.
àwọn ọmọ bíi méjì mẹ́ta Akínre fún Àjàyí Crowther wọ́n lọ tírèèdì wọn nílùú òyìnbó kán lè máa ṣògùn fọ̀fà láàfin ni làwọn ṣe jẹ́ the first set tó kọ́kọ́ kàwé. àwọn òyìnbó mú wọn lọ lẹ́rú ìgbà tán tó lọ skul wọ́n kọ́ wọn níwèé orí wọn pé àwọn àjọ padà wá bí òun ló wá ń túmọ̀ fún gbogbo àwọn Ìṣẹ́yìn Ṣákí gbogbo àwọn yẹn àwọn ọmọ wọn tóyìnbó náà tó ìgbà yẹn ló ń tẹ̀lé àwọn olówó ẹrú láti ṣàlàyé fún baálé àti baálé ẹbí kankan tó máa kó ọmọ lọ́dọ̀ wọn. so tó fà á tí Aláàfin fi jẹ́ pọ́pọ́ àti Aláké of Ẹ̀gbáland mo sọnù abọ́ mi wọ́n ní wọ́n kàwé lẹ́gbàá àwọn náà mọ̀wé jù àwọn kan náà kàwé lọ́yọ̀ọ́ ohun tó ń ṣe kàwé ni pé àwọn ọmọ wọn tán kó lẹ́rú lọ ìgbà tó ń bímọ lọ́hùn àwọn ọmọ yẹn wọ́n rán wọn lọ skul wọ́n wá dá wọn padà wálé wọ́n bóyìnbó wálé láti máa túmọ̀ èdè wọn fáwọn bàbá wọn pọ́n fẹ́ rẹ̀ rú èlé ló pè èrè lásán èlé ní ká san ìgbà oníká wá kó wọn. that is the reason why tó fi jẹ́ pé from there làwọn ẹ̀ tí wá bìlú pé Aláàfin ló lórí ọba. so àwọn treaty tó dẹ̀ sáyìn pẹ̀lú àwọn òyìnbó ń gbà ẹ̀ treaty lórí àwọn ọmọ ẹ̀ ni nígbà tí ibẹ̀ náà ti ń rí ẹrú o lè gbọ́ nílẹ̀ Yorùbá títí dé Àkókó títí dé Ìjẹ̀ṣà dé Ifẹ̀ dé Èkìtì kò síbi tó ti kó ẹrú ó kó Ọ̀yọ́ mọ́ Bàràpá náà ti kó ẹrú kò sí wọn gbogbo ọba wa ń bí wọn ìṣòro ẹrú. that was what made Aláàfin popular nínú ìwékíwé tí òyìnbó kankan bá kọ ní Kwara State nínú ìlú ẹ̀ òun fúnra rẹ̀ àtolórí ẹ̀ ni wọ́n organize kidnapping gang wọ́n wá kidnap àwọn ọmọ ìlú yẹn. ní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípìnlẹ̀ Kwara. tán dẹ̀ wá ń gbowó ẹlòmíín sọ pé bí ìta abúlé níbẹ̀ ẹlòmíín tó bá ti lóyìnbó dálò kọ́kọ́ fẹ́ lọ yọjú sí kábíyèsí láàfin kábíyèsí à ń gbọ́ báyìí o báwo lọ̀rọ̀ ló ṣe ń lọ nǹkan kan má sùn bí o nǹkan kan ọjọ́ kejì náà bọ̀ wá kidnap ẹ̀ ṣé èèyàn lè ronú sí pé ọba ní tó ṣẹlẹ̀ sáláàfin gbà nìyẹn àwọn ọmọ ara ẹ̀ àwọn tó jọba lé lórí àwọn ló ń tà fún òyìnbó so la ṣe ń sọ pé wẹ́ tọ́rọ̀ bá jẹ́ ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí ní Carolina I understand ìran yìí tán kó lẹ́rú ni bọ̀tọ̀ ni ló ń tọ́jú wọn Aláàfin Adéyẹmí wà ń bẹ̀ kò ṣe nǹkan kan lórí ẹ̀ Ọọ̀ni yìí náà ló ń lọ síbẹ̀ Síjú Adé fèèyàn jọba síbẹ̀ ó wájà Adéyẹmí fèèyàn jọba síbẹ̀ ó tún ti wàjà báyìí ẹ̀ wá fẹ́ ṣẹ̀fẹ̀ take over nígbà táwọn aráàlú ọ̀hún sọ wípé Ọọ̀ni làwọn mọ̀ níṣẹ̀dá ilẹ̀ Yorùbá so irú ti àwọn ibi tí ọ̀rọ̀ ti wá ń rúgbó bọ̀ nìyẹn tó fi wá di pàǹsọ̀tàn à ń ṣe gbà ń ṣàwò à ń búra wa. ẹ jẹ́ mọ́ kí yín kábọ̀ láti ibi ìfọ̀nà fídíò eléyìí tí ẹ lọ wòye ọ̀rọ̀ yìí náà lẹ́gbẹ́ lẹ́nu bàbá Kúnlé Ológun Dúdú yìí ilẹ̀kẹ̀ má jẹ́ sí má jẹ́ sọ̀rọ̀ èmi máa ń sọ fún wa wípé ibì kan náà ni ó já sí ṣùgbọ́n àwọn méjèèjì náà là ń wò gẹ́gẹ́ bí aṣáájú ní ilẹ̀ Yorùbá yìí Elédùmarè yóò kọ́ wọn mọ̀ ṣe o èmi sọ tèmi náà mo sọ yìí mo dúró o àwa ará alẹ́ náà ká fi èròǹgbà wa ṣọwọ́ sábẹ́ comment section àwa sì ń gbà ládùúrà fún àwọn ọba méjèèjì k'Elédùmarè kó kọ́ wọn bí wọ́n ṣe tukọ̀ ilẹ̀ Yorùbá yìí ìlú kan rèé ní ìpínlẹ̀ Kwara látàrí pé kò sí ọba ní orí àpèrè wọn ìyà sì ń jẹ wọ́n òkè òde àbí òkè òde òun náà ni wọ́n pe ìlú yìí àwọn ọmọ ìlú yẹn ti wá ń pariwo pé kí ìjọba kí gómìnà ìpínlẹ̀ wọn kó wá yan ọba lé wọn lórí báyìí o láti ọdún 2022 tí ọba wọn tó ti wàjà látàrí ìwà àjẹbánu àwọn kan wọn ò sì gbà láàyè kí ẹni tó jẹ́ kójú òṣùwọ̀n láti jọba ń bẹ̀ ìyá ọba àìnọ́ba oúnjẹ ìlú kan àwọn ìlú kan sì nọ́ba ìyá nínú ọba ó tún jẹ́ ìlú ọ̀hún náà ẹni kí olè ojú tọwọ́ ẹ lẹ̀ ẹ tún mú lé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí ṣe jẹ́ àwọn kan ò nọ́ba wọ́n ń rí rògbòdìyàn àwọn kan nọ́ba rògbòdìyàn náà tún sì ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ má gbàgbé láti pín ẹ jẹ́ kó délé kẹ́ ẹ bá mi share rẹ̀ ẹ jẹ́ kó délé kó dókò ẹ sì fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section títí dìgbà tá a fi pàdé ìdí ayọ̀ àtàláfíà lápàdé ilẹ̀ Yorùbá ò ní túká bẹ́ẹ̀ ni kò ní dàrú láṣẹ Elédùmarè ó dàbọ̀. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọléèwé o ẹ fara yín balẹ̀
kẹ̀lẹ́ rẹ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò mú ilé ẹ̀kọ́ mi. Ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kàn o. Ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.